Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀, kó tó lè understand program mi. Ọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ìbẹ̀rù àti ẹ̀sìn. Ìgbàgbọ́, ìbẹ̀rù àti ẹ̀sìn. Faith, fear and religion. Kí là ń pè ní ìgbàgbọ́? Ìgbàgbọ́ ni faith. Ẹ rí àwa ọmọ èdè ènìyàn, àwọn ẹlòmíín wà, ó pe àwọn ilé onígbàgbọ́, wọn ò dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Ìwọ tí ò bá dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, o ò lè sin Ọlọ́run. Ọlọ́gbọ́n o, olóye o, nínú ká tó lè sin Ọlọ́run, nǹkan méjì kan gbọ́dọ̀ síwájú kíyàn tó sin Ọlọ́run. Àfáà, pásítọ̀ àbí babaláwo kan lè wá bá mi sìn kó máa ròyìn Ọlọ́run fún mi. Yorùbá náà ló sọ pé ẹni máa dáṣọ fún ni tọrọ ẹ̀ làá kọ́ wò. Ìwọ tó wá síwájú mi tó ń sọ̀rọ̀ Ọlọ́run Elédùmarè fún mi, tó fẹ́ máa ṣe o ní ìgbàgbọ́, ṣe o dẹ̀ ní ìbẹ̀rù. Tí o bá ti ní méjèèjì yẹn, o ò lè bá mi sọ̀rọ̀ Ọlọ́run kó wọ̀ mí létí. Òṣùpá kan ó ní lẹ́yìn wípé ká bẹ̀rù Ọlọ́run, ká bẹ̀rù ènìyàn tó bá ti bẹ̀rù Ọlọ́run, àtẹni tó ń bẹ̀rù ẹni tó ń bẹ̀rù Ọlọ́run. Kò tún sí bẹ̀rù kankan ò níbì kan, kò sí bẹ̀rù lẹ́yìn pé ká bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù náà la ṣe ń sọ. Ìbẹ̀rù, ìgbàgbọ́, ìbẹ̀rù àti ẹ̀sìn. Ìgbàgbọ́ ló ṣíwájú ìbẹ̀rù. Nǹkan tí o bá nígbàgbọ́ nú ẹ̀, o ò lè bẹ̀rù ẹ̀. Bẹ́ẹ̀ ni, tó bá sọ pé wá dáàdì ẹ tó bá dé lálẹ́, wọ́n máa na orí ẹ̀ fọ́, tó wá ní dáàdì mi máa na orí mi fọ́. Irọ́ ni. Tó bá wá dé tó na orí ẹ̀ fọ́ lóòótọ́, o ò nígbàgbọ́ nìyẹn. Bẹ́ẹ̀ tó bá ní ìgbàgbọ́ wípé dáàdì mi tó bá jọ máa nà mí o, irọ́ mi ò ṣe. Onígbàgbọ́ nú wọn ni o dẹ̀ ní ìbẹ̀rù. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ má dà pọ̀ o. Sorry. Ẹ má jẹ́ ká dà pọ̀ o. Religion ọ̀tọ̀, ẹ̀sìn ọ̀tọ̀, ìbẹ̀rù ọ̀tọ̀, ìgbàgbọ́ ìbẹ̀rù, sorry ẹ má bínú. Ìbẹ̀rù, ìgbàgbọ́, ìbẹ̀rù àti ẹ̀sìn. Nǹkan tí o bá ní ìgbàgbọ́ lórí ẹ̀, o ò lè bẹ̀rù ẹ̀. Nǹkan tó o bá dẹ̀ ti lè bẹ̀rù ẹ̀, o ò lè sìn. Kò kí í ṣe Ọlọ́run Elédùmarè nìkan la máa ń sìn. Èèyàn máa ń sin bàbá èèyàn, èèyàn máa ń sin ọmọ èèyàn, ọmọ máa ń sin bàbá. Bẹ́ẹ̀ ni, ọmọ máa ń sin bàbá, bàbá máa ń sin ọmọ. But kí ọmọ lè sin bàbá pẹ́ ni bàbá wa ló bá kọ́kọ́ sin ọmọ. Torí tí o bá ti bí ọmọ gbàrà sílé ayé, ó ti bẹ̀rẹ̀ sí ń sin ọmọ yẹn bí ìgbà tẹ́ pé kó dàgbà. Torí ẹ̀dùn bá sọ pé tí òkété bá dàgbà, ọmú ẹ̀ ló máa ń mu. Àwọn bàbá wa jẹ̀yà nítorí kọ́ bàbá jẹ̀yà. Bẹ́ẹ̀ ni, àwọn ìyá wa jẹ ìyà nítorí kọ́ má bàa jẹ̀yà. Ẹlòmíì ó jẹ̀yà nítorí ọmọ, torí ọjọ́ iwájú tọ́mọ mi bá di dókítọ̀, tó di lọ́ọ̀yà, tó di gọ́vnà lẹ́nu máa rántí èmi. Àwọn ọmọ mi dẹ̀ wà bẹ́ẹ̀, wọn wọ́n ti ìyá wọn, wọ́n ti bàbá wọn. Ibẹ̀ kọ́ ni mò ń bọ̀. We are talking, à ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ìbẹ̀rù àti ẹ̀sìn, religion. Tí bá fẹ́ kí àwọn èèyàn ní ìgbàgbọ́ nú mi, ìyẹn wá mi ò mọ bí ṣe lè persuade wọn, mi ò mọ nǹkan tí mo lè sọ fún wọn. But tí àwọn ní ẹ bá ti wá nígbàgbọ́ nú mi tán, mo ní láti kọ́kọ́ bẹ̀rù mi. Torí tí wọn ò bá bẹ̀rù mi, wọ́n máa fẹ́ test ìgbàgbọ́ wọn wò lọ́jọ́ kan. Torí ẹ̀ ní Bíbélì ṣe sọ pé ìwọ má ṣe dán Olúwa ọba tiẹ̀ wò. Bẹ́ẹ̀ ni, tí wọ́n bá sọ pé ẹni yìí ó lè fi ẹ̀ṣẹ̀ yọ eyín ẹ̀, tí ò bá ti nígbàgbọ́ pé ó lè fẹ̀ṣẹ̀ yọ eyín ẹ̀, tó bá lọ test ẹ̀ tó lè fẹ̀ṣẹ̀ yọ eyín ẹ̀ lóòótọ́, sọ pé o máa nígbàgbọ́, o tún máa bẹ̀rù at the same time. Ṣé wọ́n ṣá ọlọ́gbọ́n o,
tí wọ́n bá wọ̀nà ẹ pé wọ́n ní má ṣe ilé ayé ló ń gbé, tí wọ́n bá ti ṣe báyìí ó di àjùlé ọ̀run. Nǹkan tí ojú aláìgbọràn ń rí, wọ́n ní nǹkan tó ojú aláìgbọràn ń rí tó bá ṣe ojú ẹ̀ máa rí. Òṣùpá náà kọ pé ó ní mo fẹ́ kọrin tẹ́nìkan kan kò kọ rí, wọ́n láyé máa gbọ́ bíi pé wọn kò gbọ́ rí, mo dẹ̀ máa lùlù tẹ́nìkan kan kò lù rí, wọ́n láyé máa jó bíi pé wọn kò jó rí. Wọ́n ti ibi tó kọ́ ẹ̀gbọ́n mo ti fò kọ́ ló fi bẹ̀rẹ̀ yẹn ni pé ó ní mo fẹ́ ṣe ohun tẹ́nìkan kan kò ṣe rí, àwọn èèyàn dàdú pé ojú ẹ̀ dẹ̀ máa rójú tẹ́nìkan kan ò rí rí. Má ṣe ilé ayé ló ń gbé, tó bá ti ṣe ó dàbí ilé ọ̀run. Ìgbàgbọ́, ìbẹ̀rù àti ẹ̀sìn. So tí o bá jẹ́ káwọn èèyàn mi ò mọ bóyá lè persuade àwọn èèyàn kí wọ́n gbàgbọ́ lórí ẹ̀, tó bá débi kan tó sọ pé irú àwọn olóṣèlú wa wọ́n máa wá, wọ́n máa persuade wa, wọ́n máa persuade àwọn aráàlú kí àwọn aráàlú nígbàgbọ́ nínú wọn. Tẹ́ bá wá nígbàgbọ́ nínú wọn tán, wọ́n máa wá gbìbọn ẹ̀rù sí yín lọ́kàn kẹ́ lè máa sìn wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n máa wá gbin ìbẹ̀rù sí yín ní ọkàn kẹ́ lè máa sìn wọ́n. Èèyàn tí ó wá kàmpéènì fún ẹ nínú yàrá ẹ níwájú ẹ tí ò mọ ọlọ́pàá dání, tí ò lo bodyguard, ṣùgbọ́n kó wá persuade ẹ nìyẹn, ìwọ wá nígbàgbọ́ pé ó lóun máa ṣe náà, ó lóun máa ṣe omi ìfáàtà, ó lóun máa túná ṣe, ó ní gbogbo àwọn ọmọ wa ló máa lọ school, ṣàkókò tí ń gbàgbọ́ lórí ẹ nìyẹn. Tó bá wá wọlé a máa lo bodyguard, ìwọ tó bá dẹ̀ lọ trespass ó ń lo ẹ̀wọ̀n, ó ti ṣẹ̀ sófin ó ń lo ẹ̀wọ̀n. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. À ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ìbẹ̀rù àti ẹ̀sìn. O ní láti jẹ́ kíyàn kọ́kọ́ ní ìgbàgbọ́ ẹ nínú ẹ. Tó bá ti wá gbà nígbàgbọ́ nínú ẹ, ó ní láti bẹ̀rù kó tó lè máa sìn. Mo lè nígbàgbọ́ nínú ẹ̀gbọ́n mi, mo lè nígbàgbọ́ nínú àbúrò mi, mo lè nígbàgbọ́ nínú mọ́mì, mo nígbàgbọ́ nínú dáàdì mi. Ó tún lè ṣe kí n máa bẹ̀rù because ìgbàgbọ́ tí mo nínú wọn yẹn, mo rí miracle. Wọ́n ní tí Yorùbá ní tí àwa Yorùbá tí a bá ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu a kì í ní ìgbàgbọ́. Tí a bá ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu a kì í ní ìgbàgbọ́. Torí ẹ̀ làwọn àfáà, àwọn pásítọ̀ lọ́ ṣe ń ṣe miracle, lọ́ni ẹ wá ìpẹ̀kúlẹ̀ okò ẹ̀ tó ẹ̀ tó bá fẹ́ lówó lọ́la ṣe kíníkan kíníkan. Báwo lo ṣe ní níṣẹ́ lọ́wọ́ tó máa jí láàárọ̀ tó máa lọ takú tí Ọlọ́run lọ́rùn tó máa fa tẹ̀sbíù tó máa ní pé o fẹ́ ní owó òjijì? Báwo lo ṣe ní níṣẹ́ lọ́wọ́ tó máa lọ máa church lójoojúmọ́ tó máa gbàdúrà ó dẹ̀ fẹ́ kọ́ ló fẹ́ ra mọ́tò, ó fẹ́ ṣe ohun kan tẹ́gbẹ́ ṣe láyé ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́. Ó dẹ̀ fi ìgbàgbọ́ ẹ sí pé tó bá di òpó Olúwa mú gbogbo ẹ̀ máa ṣe nírọ̀rùn. Lò làákàyè lóòótọ́ máa ṣe nírọ̀rùn lóòótọ́, bọ̀ tíyàn bá ń fa yá àlá kó máa fa yá àyàsẹ̀. Ìwọ tó bá jí láàárọ̀ tó bá gbàdúrà lé ẹ̀ láàárọ̀ tó gbé báìbù tó gbàdúrà tún wá iṣẹ́ lọ. Ìwọ tó bá kírun láàárọ̀ tó yọná fìlà wáṣẹ́ lọ. O ò níṣẹ́, o ò lábọ̀, o wá ń gbàdúrà o fẹ́ lówó òjijì, o lè ní ó yẹ kí ìjọba wádìí ọ̀rọ̀ ẹ̀, ó yẹ kó ṣe investigation lórí ọ̀rọ̀ ẹ̀. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. À ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ìbẹ̀rù àti ẹ̀sìn. Ọlọ́gbọ́n o, olóye o. Ìgbàgbọ́ tẹ̀ ń wò yẹn òun ló bí ìbẹ̀rù, ìbẹ̀rù ló bí ẹ̀sìn. Nígbà tí ẹ̀sìn wá dàgbà, ó wá lóun fẹ́ lu àwọn méjèèjì pa, ó fẹ́ lu ìgbàgbọ́ àti ìbẹ̀rù pa, àwọn méjì tó ṣe atọ́nú ẹ̀ wá sáyé. Ṣó possible? Ta ló gbọ́? Ìgbàgbọ́, ìbẹ̀rù, àwọn ló ṣe atọ́nà ẹ̀sìn wáyé. Ẹ̀sìn wá dàgbà tán, ó wá wúga, ó wá lóun fẹ́ pa ìbẹ̀rù àti ìgbàgbọ́. Kò yé yín, but máa explain ẹ̀ fún yín dáadáa nínú apá kejì. But kó lè yé yín kí n dápẹ́ pé kí o tó lè sin Ọlọ́run Elédùmarè, wà kọ́kọ́ ní ìgbàgbọ́, wà dẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Lẹ́yìn wípé ká bẹ̀rù Ọlọ́run, ká bẹ̀rù ènìyàn tó bá ti bẹ̀rù Ọlọ́run, àtẹni tó ń bẹ̀rù ẹni tó ń bẹ̀rù Ọlọ́run. Kò tún sí bẹ̀rù kankan níbì kan, kò sí bẹ̀rù lẹ́yìn pé ká bẹ̀rù Ọlọ́run. O ní láti ní ìgbàgbọ́, kò ní ìbẹ̀rù Ọlọ́run kó tó lè sin Ọlọ́run. Pastor, àfà or anybody, you can't come to me láti wá pé ìpè, láti wá sọ̀rọ̀ Ọlọ́run ọba fún mi. Ẹni máa dáṣọ fún ni tọ̀run ẹ̀ lákọ́ wò. Ìwọ rí, òun sọ̀rọ̀ heaven fún mi, òun sọ̀rọ̀ àjọ náà, òun sọ̀rọ̀ ọ̀nà,
òun sọ̀rọ̀ kíní fún mi báwo ni ìwọ check yourself ṣé ìwọ nǹkan tó ń sọ fún mi ṣé o ní ìgbàgbọ́ ṣé o ní ìbẹ̀rù Ọlọ́run kó máa rókì inú ẹ láàrin èmi àti ẹ àfáà ní àbí pásítọ̀ ni ẹ babaláwo ni ẹ kí ló ń sìn ó ń sìn Ṣàngó Ọ̀ṣun tani imam gbogbo nǹkan kò lè máa sìn nílé ayé yìí Olódùmarè ọba Ọlọ́run ọba ó ṣàgbà gbogbo ẹ̀ kí ló wá lè ṣàtọ́nú ẹ̀ dọ́dún Elédùmarè òun ni ìgbàgbọ́ àti ìbẹ̀rù mo ní ìgbàgbọ́ sí Elédùmarè pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ìyẹn ogún ọdún a máa gbóná fẹ́lifẹ́li ẹni ṣù ló gbàgbé ẹni kò gbàgbé tó bá nà kankan sọmọ kan ẹ̀sán tó kù máa jẹ́ tiẹ̀ tí o bá ti ń ro gbogbo ẹ̀ ní gbogbo ọjọ́ ayé tó bá ti jí ìyẹn ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni pé tí o bá bà tọmọ kan jẹ́ ó máa bà tọmọ ẹ jẹ́ tó bá bà tọmọ làkejì jẹ́ ẹlòmíì máa bà tiẹ̀ jẹ́ tó bá ti ní ìgbàgbọ́ yẹn ìyẹn àkọ́kọ́ o ti yege ṣé o wá ní ìbẹ̀rù Ọlọ́run Elédùmarè tó dá ayé àti ọ̀run ṣé oníbẹ̀rù ẹ̀ ọ̀ya o ti gbà gbọ́ o lè sin Ọlọ́run gbà yẹn. lẹ́yìn wípé ká bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù ènìyàn tó bá ti bẹ̀rù Ọlọ́run àtẹni tó ń bẹ̀rù ẹni tó ń bẹ̀rù Ọlọ́run kò tún sí bẹ̀rù kankan níbì kan kò sí bẹ̀rù lẹ́yìn pé ká bẹ̀rù Ọlọ́run. ìbẹ̀rù ìgbàgbọ́ ìbẹ̀rù àti ẹ̀sìn.